tó ìtàn wa tòní ó dá lórí ìjàpá onítọ́wò alátẹnujẹ. Ní ayé ìgbà láíláí, ìjàpá kan wà, orúkọ rẹ̀ a máa jẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́. Kí ni mo pè o? Kẹ́lẹ́kẹ́lẹ́. Ebi ń pa kẹ́lẹ́kẹ́lẹ́, ebi sì ń pa àwọn mọ̀lẹ́bí rẹ̀ pẹ̀lú. Kẹ́lẹ́kẹ́lẹ́ wọnú ìsasùn oúnjẹ rẹ̀, kò sí oúnjẹ kankan níbẹ̀. Kẹ́lẹ́kẹ́lẹ́ wọnú ẹ̀rọ amóúnjẹ tutù rẹ̀, àmọ́ kò sí ohun mímu ẹlẹ́rìndòdò kankan. Kẹ́lẹ́kẹ́lẹ́ wo àpò ìfowópamọ́ rẹ̀, kò sí owó kankan ńbẹ̀. Kẹ́lẹ́kẹ́lẹ́ tún wọnú àpò ṣòkòtò rẹ̀ náà, àmọ́ kò ní owó kankan lọ́wọ́. Fún ìdí èyí, ebi ń pa kẹ́lẹ́kẹ́lẹ́, ó sì bẹ̀rẹ̀ sí ní sun ẹkún tó korò. Kẹ́lẹ́kẹ́lẹ́ gbéra, ó lọ bá ọ̀rẹ́ rẹ̀ àmọ̀tẹ́kùn nílé. Ó bá àmọ̀tẹ́kùn níbi tó ti ń jẹ, tó ń mu, tó sì ń yọ̀. Ìjàpá tí a mọ̀ sí kẹ́lẹ́kẹ́lẹ́ ó béèrè lọ́wọ́ àmọ̀tẹ́kùn fún oúnjẹ. Àmọ̀tẹ́kùn sì fún ní oúnjẹ láti jẹ. Kẹ́lẹ́kẹ́lẹ́ wá béèrè wípé kí àmọ̀tẹ́kùn kó fi ọ̀nà òun. Fọ̀nà mí ọ̀rẹ́ mi, ìjàpá ń béèrè lọ́wọ́ àmọ̀tẹ́kùn bẹ́ẹ̀. Èmi náà fẹ́ ní oúnjẹ tó pọ̀ nínú ọgbà mi, kí n sì ní ohun mímu ẹlẹ́rìndòdò tó pọ̀ nínú ẹ̀rọ amóúnjẹ tutù mi. Àmọ̀tẹ́kùn sọ fún wípé, mọ̀mí kan ọ̀rẹ́ mi, ń fọ̀nà ọ́. Oko kòkó tí mò ń dá, oní ń fún mi lówó àtóúnjẹ. Eléyìí jẹ́ ìyàlẹ́nu fún ìjàpá tí a mọ̀ sí kẹ́lẹ́kẹ́lẹ́, nítorí wípé èyí kò ń ṣe àmọ̀ràn tí kẹ́lẹ́kẹ́lẹ́ ń retí. Àmọ̀tẹ́kùn sọ wípé inú òun ó dùn o láti fi iṣẹ́ oko kòkó tí òun ṣe láti fi hàn kẹ́lẹ́kẹ́lẹ́ tó bá ṣe tán. Kódà àmọ̀tẹ́kùn sọ wípé tí ìjàpá bá lè darapọ̀ mọ́ òun ní orí oko kòkó, òun pinnu láti pín ohun táwọn bá rí ní ìdí okòwò náà sí méjì ọgbọọgba. Fún ìdí èyí, àmọ̀tẹ́kùn fi tọwọ́tẹsẹ̀ gba kẹ́lẹ́kẹ́lẹ́, ó sì sọ fún un wípé òun ó mọ retí rẹ̀ ní aago 7 àárọ̀ ọjọ́ kejì ní orí oko. Kẹ́lẹ́kẹ́lẹ́ tí a mọ̀ sí ìjàpá ó bẹ̀rẹ̀ sí ní rojú, àmọ́ ó ní kò burú. Ẹ̀yin ọmọdé, ẹ má gbàgbé o wípé ìjàpá ó jẹ́ ẹranko tó yọ̀lẹ, àmọ́ tó ní ọgbọ́n àrékérekè, tó sì ń wọ ọgbọ́n àti jẹ àti mu láì fẹ́ ṣiṣẹ́ kankan. Kẹ́lẹ́kẹ́lẹ́ tí a mọ̀ sí ìjàpá ó sọ fún àmọ̀tẹ́kùn pé òun ti gbọ́. Ó sì lọ sílé ní ẹni tí ń wọ́ ẹsẹ̀ rẹ̀ ńlẹ̀ túrútú. Nígbà tí ìjàpá délé, ó bọ́ sórí ibùsùn rẹ̀, àmọ́ kò lè sùn tààràtà. Oorun ò wá, ó ń yí kiri lórí ibùsùn rẹ̀. Èmi, iṣẹ́ oko, kémi máa gbin kòkó. Èmi ò lè gbin kòkó kankan o. Mo ní làákàyè ju gbogbo rádaràda ń lọ. Èmi gúdúgúdú abẹ̀yìn jákànjákàn. Èmi ọkùnrin mẹ́ta àti wọ́nà ní ààfù. Èmi ìjàpá kọ́ o. Ìjàpá ń kira rẹ̀ ní 9, 10. Lẹ́yìn ìgbà díẹ̀, ó ronú sí àbá kan. Àbá náà dáa púpọ̀. Tílẹ̀ bá ti mọ́, ń lọ sáàrin ọjà, ń wá àwọn tí ń ta oúnjẹ jíjẹ. Ń ṣe bí ẹni pé mo fẹ́ rajà. Ń mọ tọ́ ọjà wọn wò. Mo sì tún lè mú díẹ̀ wálé. Ọlọ́run mọ̀ kẹ́ èmi ìjàpá o. Làákàyè ti pọ̀jù fún mi. Ó ṣe díẹ̀, aago 7 àárọ̀ lù, ẹ̀yin ọmọdé. Àmọ̀tẹ́kùn pe ìjàpá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìjàpá tá a mọ̀ sí kẹ́lẹ́kẹ́lẹ́ ó bẹ̀rẹ̀ sí ní dún. Àmọ́ ìjàpá kò gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Àmọ̀tẹ́kùn tún pè lẹ́ẹ̀kan sí i, bóyá yóò tiẹ̀ dáhùn káwọn wá máa lọ sóko. Ìjàpá kò gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ rántí pé ìjàpá tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ó ní àbá tiẹ̀ àti ọ̀nà mìíràn tóun fẹ́ gbà láti fi máa rí oúnjẹ. Àmọ̀tẹ́kùn kò ṣe méjì, òun gbéra ó lọ sí oko kòkó láti lọ ṣiṣẹ́ nóun nìkan. Nígbà tí ilẹ̀ mọ́ díẹ̀ sí, àwọn ìyálọ́jà àti babalájé wọ́n bẹ̀rẹ̀ sí ní to igbá wọn sínú ọjà. Ìjàpá wọnú ọjà lọ. Ó ń lọ láti ibùsọ̀ kan sí ibùsọ̀ mìíràn níbi tí wọ́n ti ń ta nǹkan jíjẹ. Ẹ rántí pé kò sí owó kankan lọ́wọ́ ìjàpá.
kẹ́lẹ́kẹ́lẹ́ tá a mọ̀ sí ìjàpá ó dé ibùsọ̀ ìyá onígàárí kan. èlé lẹ́ ń ta gàárì yìí? ó béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ìyá onígàárí. kọ́bọ̀ 13 ni, ẹ jọ̀ọ́ ẹ bá mi rà bàbá mi. ìyá onígàárí ó ń ṣọrọ̀ ajé. kọ́bọ̀ 13 kẹ̀, ọjọ́ wo ló wọ́n? ìjàpá ń béèrè bí ẹni tó fẹ́ ra nǹkan. bẹ́ẹ̀ láti rí gàárì gidi ní, ẹ jọ̀ọ́ gàárì gidi ní kánná. ẹ jẹ́ á tọ́ wò díẹ̀. bàbá ẹ lè tọ́ wo, ẹ rí i pé gàárì gidi ní. ìjàpá bu gàárì díẹ̀ sẹ́nu, ó tún bu díẹ̀ sí. ó ti rí i pé gàárì tó kan ni. ó bá bẹ̀rẹ̀ sí ní bu díẹ̀ sí àpò tó gbé sẹ́gbẹ̀ẹ́. ẹ wo gàárì yóò kan o, ó sì tún ti wọ́n jù, èmi ń lọ tèmi. bẹ́ẹ̀ ni kẹ́lẹ́kẹ́lẹ́ tí a mọ̀ sí ìjàpá bẹ̀rẹ̀ sí ní rìn lọ. ó kúrò ńbẹ̀, ó tún dúró ní ibùsọ̀ ìyá kan tí ń ta ẹ̀pà. ẹ sì rántí pé ìjàpá fẹ́ràn ẹ̀pà púpọ̀. èló lẹ̀pà yín o? ìjàpá béèrè bẹ́ẹ̀. kọ́bọ̀ 10 ni, bàbá ẹ bá wa rà. kọ́bọ̀ 10 kẹ̀, ó ti wọ́n jù, ọjọ́ wo ló wọ́n tó báyìí? ìjàpá ń béèrè bí ẹni tó ní nǹkan ṣe, tó ní nǹkan rà. bàbá ẹ má bínú, a sì yángbẹ tó dáa, kò wọ́n, kọ́bọ̀ 10 péré ni. tá a wá lè tọ́wọ́ ńbẹ̀? ìjàpá béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni tí ń tẹ̀pà. ẹ lè tọ́wọ́, kódà a yán dáadáa. ìjàpá mú ẹ̀pà díẹ̀ sẹ́nu. ó tún fi díẹ̀ sẹ́nu. ìjàpá ti rí pé ẹ̀pà dáadáa lẹ̀pà náà. ó sì bu díẹ̀ sínú àpò tó gbé sí ẹ̀gbẹ́. ẹ wò ó, èmi ò rí sẹ́pà rádaràda yín yìí o, ẹ ti ẹ̀ yán dáadáa gan, kódà ó tiẹ̀ ti wọ́n jù. kẹ́lẹ́kẹ́lẹ́ bá gbéra, ó bá tún ń lọ. nígbà tí ọjọ́ ò fi parí, ó ti ya bíi ìsọ̀ 10 ọ̀tọ̀ọ̀tọ̀ tí sì ń lo ọgbọ́n àrékérekè kan náà láti ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì. báyìí ni ìjàpá ṣe padà sí ilé rẹ̀ ní ẹni tó ti yó bámú. àpò oúnjẹ tó gbé sẹ́gbẹ̀ẹ́ náà sì ti kún fún ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi oúnjẹ. ìsásun rẹ̀ nílé àti ẹ̀rọ amóúnjẹ tutù rẹ̀ náà ti ní ọ̀pọ̀lọpọ̀ ohun jíjẹ àti mímu nínú. ní ọjọ́ kejì, ìjàpá padà sínú ọjà, ó sì tẹ̀síwájú nínú ìwà àrékérekè rẹ̀. ọwọ́ rẹ̀ tún dẹ. ó tún padà lọ lẹ́ẹ̀kan sí, ọwọ́ rẹ̀ tún dẹ. títí tí ọjọ́ ẹ̀san fi wá pé àwọn ìyálájé bàbá lọ́jà wọ́n bẹ̀rẹ̀ sí ní fura sí ìwà àrékérekè ìjàpá yìí. ẹ rántí pé ìjàpá òní tó ń jẹ gbogbo àwọn èèyàn tó ń tó ń jẹ wò, òun náà sì lálátẹnujẹ. àwọn ìyálọ́jà yìí àti babalájé wọ́n ti gbáradì fún ìjàpá. bẹ́ẹ̀ ni kẹ́lẹ́kẹ́lẹ́ tí a mọ̀ sí ìjàpá wọnú ọjà gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. ó yà, ó sì dúró sí iwájú ibùsọ̀ kan tí wọ́n ti ń ta ẹja díndín. ó fẹ́ lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yí rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ pé kóun ó ná ẹja díndín wò, kóun ó jẹ díẹ̀ ńbẹ̀, kóun sì bu díẹ̀ lọ lé. ẹ̀yin náà sì mọ̀ pé ẹja díndín a máa dùn, pàápàá jùlọ tí wọ́n bá dín gbẹ, tí ó mọ ta sánsán. ẹ̀yin ọmọdé pàápàá jùlọ rí ẹja. èló lẹja yín yìí o? ìjàpá béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni tí ń tẹja. kọ́bọ̀ 7 péré ni, ẹ jọ̀ọ́ ẹ bá wa rà á. kọ́bọ̀ 7? ẹja tí ò tiẹ̀ tóbi, bóyá gan lẹ yí láta, ọjọ́ wo ló wọ́n tó báyìí? ìjàpá béèrè bẹ́ẹ̀. bàbá ẹ bá wa rà á, ẹja dáadáa ni, kódà á dín dáadáa tó gbẹ. ìjàpá mú díẹ̀ nínú ẹja. ẹja bá yín yẹn wò, ẹ kúkú lè mọ yí láta dáadáa. ìjàpá bẹ̀rẹ̀ sí ní jẹ ẹja díndín. ó sì gbìyànjú láti fi díẹ̀ sínú àpò ẹ̀gbẹ́ rẹ̀. ẹgbó ẹja díndín yìí gan-an kò dín dáadáa, ata ò dùn, èmi ò rò pé níyàwó, pàápàá jùlọ ó tún ti wọ́n jù, èmi ń lọ tèmi. níbi tí ìjàpá ti fẹ́ máa lọ, ẹni tí ń tẹja dúró tì í, ó sì bẹ̀rẹ̀ sí ní pariwo olè lórí. olè olè olè, ìwọ ló jẹ gbogbo ẹja díndín mi,
tó tún mú díẹ̀ sínú àpò rẹ tó wá fẹ́ máa sá lọ. Irọ́ ò lè lọ lónìí. Bẹ́ẹ̀ ni àwọn ọlọ́jà mìíràn dìde nítorí pé irú ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ sí àwọn náà rí. Wọ́n da ojú bo ìjàpá, wọ́n sì pinnu pé àwọn yóò yẹ àpò tó gbé sẹ́gbẹ̀ẹ́ wò. Nígbà tí wọn yóò ṣí àpò tó gbé sẹ́gbẹ̀ẹ́, wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ bíi gàárì, ẹ̀pà, ìrẹsì díẹ̀, mọ́ínmọ́ín àti ẹja díndín nínú àpò tí ìjàpá gbé dání. Èyí jẹ́ ìyàlẹ́nu fún àwọn ìyálọ́jà àti babalájé. Wọ́n sì pe àwọn ẹ̀ṣọ́ inú ọjà. Àwọn ẹ̀ṣọ́ inú ọjà gbé ìjàpá gidi gan. Ó di ààfin ọba. Nígbà tí wọ́n dé ààfin ọba, ọba ṣe ìdájọ́ fún kẹ́lẹ́kẹ́lẹ́. Ó sì ní pé kí wọ́n lọ ju ìjàpá yìí tí ń jẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́, kí wọ́n lọ jù láti orí àpáta. Àmọ̀tẹ́kùn, tẹ́ ẹ̀ bá gbàgbé, èyí tí í ṣe ọ̀rẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́, ó wá sáàfin ọba láti wá bẹ ọba tí ń bínú. Ọba, ẹ ṣàánú ọ̀rẹ́ mi, ẹ má jù látorí òkè. Àmọ́ kábíyèsí kò gbọ́ ẹ̀bẹ̀ àmọ̀tẹ́kùn. Àwọn ẹ̀ṣọ́ ọba gbé kẹ́lẹ́kẹ́lẹ́ tí a mọ̀ sí ìjàpá, wọ́n gbé lápá ìyàká, wọ́n sì lọ fi ìyà tó tọ́ jẹ ẹ́. Láti ijọ́ náà ni ẹ̀yìn ìjàpá ti rí gbágun tó sì rí jàǹkàn. Ẹ̀yin ọmọdé, ẹ jẹ́ ká gbìyànjú ká tẹpá mọ́ iṣẹ́ wa, pàápàá jùlọ iṣẹ́ àgbẹ̀, kí oúnjẹ kó lè sùn wá bọ̀ ní ilé wa, kí owó kó sì lè sùn wá bọ̀ nínú àpò ìṣúná wa. Lẹ́ẹ̀kan sí, ẹ̀yin ọmọdé, ẹ má máa wu ìwà rékèrèkè tàbí ìwà ọ̀lẹ. Ó dára kí a máa ṣòtítọ́ ká sì máa tẹpá mọ́ṣẹ́ wa. Àwọn ẹ̀kọ́ mìíràn wo lẹ̀yin ọmọdé tún ti kọ́ nínú ìtàn ìjàpá onítọ̀wò alátẹnujẹ yìí? Ẹ fi wọ́n sí ìsàlẹ̀ fọ́nrán yìí ní abala àtẹ̀jíṣẹ́. Ẹ má gbàgbé láti tẹ ìlànà ìfẹ́ láti fi ìfẹ́ hàn sí fọ́nrán yìí. Ẹ sì má gbàgbé láti darapọ̀ mọ́ wa láti ara ìlànà pupa tí wọ́n ń pè ní subscribe button. Ẹ tún lè fi ìtàn yìí ránṣẹ́ sí àwọn olólùfẹ́ yín àti àwọn ọ̀rẹ́ yín kí àwọn náà lè kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì nínú fọ́nrán yìí. Ọ̀pọ̀lọpọ̀ orú ẹ̀ tún ṣì ń bọ̀ lọ́nà. Ẹ ṣeun, ó dàbọ̀.